Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ amóhùnmáwòrán ti Batifeori níbi tí ẹ ó ti máa kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá, tí ẹ ó sì máa gbọ́ ìròyìn olóyin lẹ́kùnrẹ́rẹ́ ní èdè abínibí tiwa. Ẹ máa bá wa kálọ. Ọ̀gbẹ́ni Akéwì ni oníròyìn yín tòní. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Òṣèré tíátà Toyin Aimaku ti ṣe ayẹyẹ àdéhùn ìgbéyàwó pẹ̀lú òṣèré mìíràn Kọ́láwọlé Ajéyẹmí. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní ilé-iṣẹ́ amóhùnmáwòrán ti Batifeori. Ó sọ fún wa pé ọ̀gbẹ́ni Ajéyẹmí náà ló ní oyún tó wà ní inú rẹ̀. Àwọn òbí Toyin, Yèyélúwà Ọdẹ́bùnmi, ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọdẹ́bùnmi wà níkàlẹ̀ níbi ètò ọ̀hún tó wáyé ní ilé àwọn òbí Toyin Aimaku. Ó kù nìbọn ró, kò tíì tán síbẹ̀. Ó yẹ kí a máa yẹ́ àwọn òṣèré onítíátà sí nígbà tí wọ́n bá wà láàyè, kì í ṣe ní ìgbà tí wọ́n bá ti kú tán. Ìlúmọ̀ọ́ká ni òṣèré onítíátà Ìdòwú Phillips tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyá Rainbow. Ó ké pe gbogbo ènìyàn wípé yóò dára kí wọ́n máa yẹ́ àwọn òṣèré onítíátà sí nígbà tí wọ́n bá wà láàyè, kì í ṣe ní ìgbà tí wọ́n bá ti yámútù tán. Ìyá Rainbow tí ó gbé ìmọ̀ràn náà kalẹ̀ lásìkò tí ilé-iṣẹ́ wa amóhùnmáwòrán Batifeori ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún 67 ọjọ́ ìbí wọn. Títí di ọ̀la tí a ó máa mú ìròyìn olóyin wá sí etígbọ̀ọ́ yín. Ire o.